ìjọ̀gbọ̀n ṣe dání kan bá fọwọ́ gún gbogbo lé lójú wa. Kése ni ó ní lọ́hùn. Kése ni ó lọ́hùn ní kése ni ó àyè. Kò kí sú ẹni, kò kí sú ẹni, kò kí sú ẹni ó àyè. Ó rọ̀ ọ́ lọ́rùn bí ẹ̀kọ́. Òun ni ó kése, òun ni kése, òun náà ṣá ni kése. Ìjọ̀gbọ̀n ni ó kése, ẹ má máa tọ́ kése. Tẹ bá dẹ̀ tọ́ kése, wàhálà ńlá kése. Ẹ bá fi ti Késárì fún ti Késárì. Kí ṣe fún wa èmi kì í ṣe mo jẹ́ pé gan ra máa ń bà mí mo jẹ́ pé èèyàn kan bíi 20 ló kàn mí pé bí àyàn kan ò bá mi ṣe ó bá mi ṣe kò bá mi ṣe máa lo láìfù mi náà bí mo èèyàn tí èmi kan ti lò gbó ni àwọn yìí wọn tó wọn àtẹ̀gbọ́n yẹn wá ń ṣe bó ṣe wọn kí ló kàn mí pẹ̀lú tiwọn ó kọ́ máa kó àwọn ọlọ́darí máa ṣayé mi tí ò bá rí èrè yẹn. orí mi yáyá bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ báà ní bí máa ti tèmi ṣe bí máa ti ń kàn jíjẹ bí kí n gbà bí mi àbí kí n gbà bí kí n gbà pa àlàáfíà mi àbí tèmi ṣe lónìí àbí tèmi ṣe. Kò dẹ́ni gbà tinú ẹ̀ ni ó ṣe. Wàhálà is my hobby ni, fìtínà is my hobby. Ṣé wọ́n nìkan lọ́mọ tó ń bẹ ládùúgbò yìí ni? Díẹ̀díẹ̀ òwe lẹ́sọ̀ ni ó. Òun ni ó kése, òun ni kése, òun náà ṣá ni kése. Ìjọ̀gbọ̀n ni ó kése, ẹ má máa tọ́ kése. Tẹ bá dẹ̀ tọ́ kése, wàhálà ńlá kése. Ẹ bá fi ti Késárì fún ti Késárì o. Agility tó ń ṣe jẹ́jẹ́ o, ikú pa wọ́n. Pélé ta sí ọpọlọ tó jọra rẹ̀ mọ́lẹ̀ ń go. Ẹ̀sọ́ pẹ̀lẹ́ lè tó fi kú ayé gbà jẹ́jẹ́, ayé gbà jẹ́jẹ́ o. ALOBA fresh. Ṣé wọn náà wá rí wípé oru ò dáa rárá? Ọmọ ọba tá níṣẹ́ wù kó wá rí o. Àbí? Ó mọ nǹkan ibi kan lè súnmọ́ òkú yìí ẹ̀. Ọ̀kan náà máa ṣàánú wa ni. Mo ti mọ̀ pé nípa máa fọ́kọ̀ lórí full tank jẹ́. So bá sọ fún pé nǹkan ju. Kanjú kẹ, èmi kanjú. Tó ó dà pé o mọ eré tí mo wá bá ìṣe lé nìṣà. Eré tí mo wá bá ìṣe gangan náà pè ní foreign. Irọ́ ni o. O ti ṣe eré rí. Má gbé ẹ dáwọn level kan tó ẹ pé o ò dé rí. Wo jẹ́ ká bẹ̀rẹ̀. Iná nìkan ni. Ó lè fọ mo full tank mi ni. Akẹ́tẹ̀mí ẹgbẹ́ mi débi tí máa ti rí nǹkan jẹ lé ní òun gbọ́dọ̀ rí nǹkan jẹ. Ẹ̀gbọ́n lébùkì ó tọ́jú ẹ̀tọ́ lọ́sàn-án gan lọ́sàn-án yìí ó tọ́jú jẹnẹrétọ̀. Ó lè burúkú ẹ̀gbọ́n yìí dẹ̀rí kó lè ṣe yan lóore kó lè ṣe wọ́n kọ̀ bọ̀ fún yàn àti kó máa gbóbi oríṣiríṣi wálé. Dájúdájú ó ti lọ́mọ kan lé tó ń jẹ nìyẹn adá ìṣú ẹ̀ lé ní àṣú ẹ̀. Oh my God! You rubbish wo lele gan-an. Kí ni gbogbo nonsense tó bá mi perform? Ṣé bó tó gbogbo ti fi gbogbo tank ẹni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ iná máa wà o. A máa enjoy ara wa lọ ní o pẹ́pẹ́ sí o ìwà ayé ìwọ ọ̀run. Kí ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ sí? Kí ni kí má bínú? Èèyàn ti wà mood o kàn gbéyàn débẹ̀ o kàn padà ní kí ni gbogbo eléyìí báyìí náà. O ṣì lè po. Bọ́sìtà jàre bọ́sìtà kí ló wí? O fẹ́ ṣe kí ni? Bá forí ẹ̀ gba ògiri yẹn, o máa padà sí bíbá yìí. Kí ni kí n dúró? Mo tó bá padà sí bíbá yìí sí, máa wọṣọ mi, máa lọ nulẹ̀. Kí ni gbogbo eléyìí báyìí gan-an? Tí gbogbo ẹ̀ dẹ̀ ti wà lára, tí gbogbo ẹ̀ ti ń dìde, tí gbogbo ẹ̀ ti ń nọ̀rùn, tí gbogbo ẹ̀ ti irú àwọn èèyàn wo lélẹ̀? Àkàrà oṣù níṣọ̀rẹ́ ẹ̀kọ́ gbígbóná.
kámúyàn gan káfídáyàn gan lára gbogbo ọ̀rọ̀ kò kí ń ṣe lórí alábàáhùn àfiwọ́ ni ṣé wọ́n nìkan lọ́mọ tó ń bẹ ládùúgbò ní. ẹlẹ́gbọ̀n. Alpha KESE ló wà. mo wà ó ti jẹnẹrétọ̀ yín. wo mo kàn wá ní látẹ̀kùn mà ní kọ̀dọ̀ ikú múná lọ. ẹ̀ ti fà á fà á kàn ṣiṣẹ́. ọ̀rẹ́ kí n bá yín fà bí a máa ṣiṣẹ́. bá mi try ìjọ nítorí mo lálejò. alágídí ọmọ kò dẹ̀ ní ìgbà. wọ́n máa ṣe. ẹ̀yà ẹlọ́wọ́ bá ṣe tàn ẹ́ lọ́wọ́. mo bọ̀ mọ́. wàhálà is my hobby ìfínà is my tó tàn ó tàn. ó tàn. nìkan lọ́mọ tó ń bẹ láti. ẹ̀yà ẹ má bọ̀ ẹ má bọ̀. jẹnẹrétọ̀ yìí bí mo ṣe ń wo yìí lágbọ̀n kan ti ṣe ẹ́ńjìnì ẹ̀. ẹ́ńjìnì ẹ̀ báwo tí mo lálejò. wọ́n yẹ kí n máa ń gbé sọ́dọ̀ tójú tì yẹ wọ́n yẹ kí owó ẹ̀ máa ń wọ́n ni owó ẹ̀ máa ń wọ́n. mi mọ̀ bóyá tẹ bá ní bá bíi 4,000 to 5,000 tí n bá dọ́dọ̀ ẹ̀ tí èyí bá kù wọn bá yín móyún tó kù wá. ìyẹn tẹ̀ ń ṣe issue tó bá ti máa ṣe láàrin 30 minutes. 30 minutes ẹ̀ lè tó yìí. Oyè kí ló ṣẹlẹ̀ bí báyìí náà? má bínú KESE máa lọ bá mi ṣe láàrin 30 minutes tó máa solve issue yìí ó mọ̀ kan jẹ́ ń wọlé kí n bá yẹ mówó mọ́. ẹ wọlé. màá lọ kó yín látàní ẹ̀yìn kẹ ẹ tí mọ̀ scores. òun ni o KESE òun ni KESE òun náà ṣá ni KESE. ọmọ kọ olóhùn lè ṣeré nù nípa àdẹ̀rẹ̀ wọn múná dé jẹ́nẹ́tọ̀ tuntun fuck up ẹni tó gbé jẹ́nẹ́tọ̀ lọ tó ló máa lo 30 minutes ń lo 4 hours irú ọ̀ṣẹ́ ilé. Wo èmi ti ń lọ ó tún di ọjọ́ mi báyìí ọjọ́ rẹ ni ìwọ náà rí i pé mo try now mi ò fi sọ̀rọ̀ gbéraga rárá ni báwo ló ṣe máa expect mi pé kí n máa ṣeré nínú ooru torí tí mo bá lè kú sí díẹ̀ báyìí inú iná ni kò ṣe náà kékeré o iná ńlá iná tó ń gbòjà tó ń jó làwùlàwù mi ò dẹ̀ lè wá kú ṣùgbọ́n mo ti lọ tèmi nìyẹn. wà ó ò tí ì lè lọ náà ó ṣàríwọ̀ ohun tó ṣẹlẹ̀ orí pé kì í ṣe fault mi kọ́ fún mi ní 20 minutes ọmọ tó lọ ṣe jẹ́ náà gbèdé ń sin náà. 20 kini 20 minutes sórí 20 minutes tó sọ yẹn another 2 hours ni mi ò ní lè dúró ó ṣe gan ni. bóyè irú ọṣẹ wo ló fi wẹ̀ láàárọ̀ yìí ṣe burúkú ni o. àṣé wáyà ló tiẹ̀ yìí irọ́ wọ́n yọ wáyà yìí ni o ta ló lè yọ wáyà yìí àjẹkí lánàá ọmọ kúlé ni ta ni o mọ̀ pé àjẹ́ ló pa ọmọ ìní jẹ jẹnẹrétọ̀ kú KESE bá mi lórí ẹ̀ ó wá lóun fẹ́ lọ bá mi ṣe olórí burúkú lọmọ KESE yìí ọmọ ayé ẹ̀ máa bàjẹ́ ni. mo kí ní ìyàwó àgùntẹ̀ ń dá mi ló báyìí. báwo ni ìgbà tó ṣe dá ọdún òkè mi mo dáhùn. ẹ kò dábẹ́ ṣe sí yìí ṣé ìrítẹ́ rí mi inú yóò dùn sí mi ni. ọlọ́run ọ̀jẹ́ inú mi ò dùn rárá bí mo ti rí ọ̀hún kódà kò dá kábí amọ́ máa ní inú bí òun sí ọmọ ni inú bí mi n ò fẹ́ rí ọ. ẹ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ mi ẹ ṣe bí arídúró làwọn ọmọ jẹ́ fún ẹ̀yin òbí wa ìrítẹ́ rí mi ní ìṣe ọyẹ kí inú yín ó dùn ní pàápàá jùlọ mọ̀ pé mo ẹ̀ṣẹ̀ dé ni. kíni ìyẹn ọmọ gidi ọmọ tó hùwà re ọmọ tó bí ń bá sọ̀rọ̀ tí ń gbọ́ ọmọ tí ò ṣe jàgídíjàgan káàkiri àdúgbò tí ò mọ gbégbá tí ò mọ gbáwo tí ì ṣe tiẹ̀ iyún làwọn ọ̀yàn ń pè láàrídùnú ọmọ kì í ṣerú ti yín. ó ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi ìrítẹ́ rí mi yìí èmi ti di àkúnbí o ìlú Èkó tí mo lọ mi ò lo Èkó lásán o Èkó banana mo lọ. wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n lè kó apá òsì báyìí ni. irọ́ o apá ọ̀tún ni banana àlàyé wà o. banana ẹ̀yin ní Lẹ́kí. ẹ̀yin àtàwọn ọ̀bọ́jọ́ ń gbénu o. ẹ má fi ọ̀gẹ̀dẹ̀ lu àyè ẹ má fi gbé tèkó sẹ́ni èèyàn kì í gbé banana là kí ayé ẹ̀ mọ̀ nítumọ̀ sẹ́ni bí mo ṣe wáyé mo ti di àtúnbí mi ò wá jàgídíjàgan mọ́ mi ò jà mi ò ń ṣe nǹkan kan mọ́ ìdí nìyẹn tó yẹ kí n wá bí mo fẹ́ sọ fún Délé yìí pé kó náà má wù àbẹ́ yẹn mọ́. gbọ́nà ṣé bó ti ń bọ̀ látẹ̀kọ̀ náà rí. ẹ rí i pé múra mi ti yàtọ̀.
ṣé bó ṣe múra wá látẹ̀kù náà ni. bí mo ṣe múra rẹ̀ a ṣe wọ́ bẹ́ẹ̀ nu. ó bọ́ náà tó bá múra bí eléyìí àwọn ẹni awí wọn dá dúró pé àwọn ọmọ ti bínú. irọ́ o torí pé ẹ̀ mọ iyì kan tí mo wọ̀ ni ṣe rí aṣọ tẹ́ wọ̀ yìí àtòkèdélẹ̀ dìgèlè yín àtòwó tẹ́ fi ràn àti tẹ́ fi rà ọ̀rá ayọ̀ kan bàtà yìí bẹ́ẹ̀ ni kó ṣe tilẹ̀ yìí. mo gbọ́ tiẹ̀. so ìdí nìyẹn tí mo fi wá pé kí délé náà kó má hùwà ìwà tí ò dáa mọ́. ìyẹn ni wípé tí n bá pe délé síta nísìn ó bá mi bá sọ̀rọ̀ wípé tọ̀ ibi tí wọ́n wà ó tán ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ o torí rẹ fi wálẹ̀ tó ti rí i pé lọ́kàn rẹ báyìí kò sí wà jàgídíjàgan mọ́ délé náà ó yí padà. pẹ̀lú ògo Ọlọ́run ó dá olójú pẹ̀lú ògo Ọlọ́run. ẹ̀ ń bọ̀ pé ọmọ dáadáa ni ọ fún tó wá wí wọn ọkọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bá lẹ̀ ó yẹ jókòó jẹ́ ń bọ̀ pé wá. ẹ bá ń pè é. ó tí n bá ti pè síta wọ́n bá mi bá sọ̀rọ̀ wípé kó má ṣèjọba mọ́ bíi tiẹ̀ báyìí kò sí wàhálà ó wá sọ fún pé ó mú lọ síbi táyé rẹ ti dáa títí ẹ̀ ló lè dá. kò sí wàhálà mẹ́yìn lè bá mi sọ̀rọ̀ ti ìyá tá a bá rí bí oúnjẹ tí mo lè fẹ́nu gbá ẹ dákun. oúnjẹ gidi ni wọ́n gbé fún ọkọ̀ dáadáa. tí n bá rẹ̀fọ́ ríro. gbogbo lọ́mọ̀kẹ́ o àní ẹ̀kú lé o àlàmùtídé o ẹ̀ẹ́dẹ́lẹ̀ o ṣé láti àmọ́ báyìí o àní láti ìlú Èkó èmi tí kórèdé o àní láti ìlú Èkó àní kò ní bàjẹ́ àlàmùtídé o ló àròrè o ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́lẹ̀ o dé o. òun ni o KESE òun ni KESE òun náà ṣá ni KESE ìjàgbọ́n ni o ẹ má máa tọ́ tẹ bá dẹ̀ tọ́ wàhálà ńlá ẹ bá fi ti Késárì fún ti Késárì.